àkọ́kọ́ Ramadana ìkẹyìn ni àárín Ramadana àforíjì ni ìgbẹ̀yìn Ramadana àlìjánà ni. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Allah ọba tó mú a bẹ̀rẹ̀ Ramadan láyé àtàláfíà. àkọ́kọ́ Ramadan ìkẹyìn ni mẹ́wàá tàkọ́kọ́ nìyẹn, àti mú kọjá àti gbà kọjá àti kọjá lórí ẹ̀. Ọlọ́run ò ṣe o. àárín Ramadana àforíjì ni wọ́n pè é. èyí tó jáforíjì nì náà a mà ti mú lẹ́sẹẹsẹ àti bá a kanlẹ̀. ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n pè lálìjẹ́nnà òun la wà ń bẹ̀ yìí, tí ṣe mẹ́wàá ti kẹta tó já sí pé mẹ́wàá ti gbẹ̀yìn yìí. nínú ẹ̀ náà láti forí sọ ọdún, nínú ẹ̀ náà láti ṣe Lailatul Qadri, nínú ẹ̀ náà làwọn onítìkáfù ó ti wọlé, nínú ẹ̀ náà ni a ti ṣètò jákà fáwọn aláwẹ̀ nígbà tá a bá múra àti sọdún. tó eléyìí ni mo fi kí gbogbo ẹ̀rọ olólùfẹ́ mi káàbọ̀ sórí ètò wa, ètò yín lónìí tí a mọ̀ sí Ramadan Kareem, ètò alálùbáríkà tí wọ́n sójú wòran yín láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n. èmi ọmọ yín náà ni o, Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà náà ni mò ń kí yín pé a kú palẹ̀mọ́ ọdún ayọ̀ láṣẹ pẹ̀lú ògùn Ọlọ́run, ìdùnnú la fi sọdún ọ̀hún. ẹ̀rí kó tó di pé wọ́n máa tẹ̀síwájú nínú ètò, ẹ jẹ́ n dúpẹ́ lọ́wọ́ àwọn olóore torí wọ́n ní èèyàn yiniyini tẹ́ni lè tún sèmí. ọpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa Professor Ahmad Ọláníyì Salahuddin, aláṣẹ àtòdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited, tó jẹ́ sí pé bàbá lẹ́kítọ̀ tí wọ́n máa ń ṣe ní ọdọọdún nílùú Ìṣẹ́yìn tọdún yìí náà mà tún wáyé o, níjọ́ Àlàmísì tó ń bọ̀ wáyé náà ni pẹ̀lú ògùn Ọlọ́run náà ni wọ́n ṣe lẹ́kítọ̀ náà nílùú Ìṣẹ́yìn. gbogbo alápẹ̀jú ṣe Ọlọ́run mọ́sà fi àlùbáríkà sí ọlànàbì lọ́dọ̀ Ọlọ́run. adúgbò pọ̀ lọ́wọ́ yín o pẹ̀lú gbogbo ìrànlọ́wọ́ tẹ́ ẹ ṣe fún wa, pẹ̀lú àdúró tì yín ẹ̀tún kẹ́bùn fún wa rẹpẹtẹ. Ọlọ́run ò wọ́n jẹ́ màpadà sí ìgbà. ọpẹ́ pàtàkì lọ́wọ́ alhaja Ọ̀yáṣìpẹ̀ tí wọ́n ní a máa ṣàdúrà fún àwọn tó bí àwọn, alhaja Samiat Ọ̀yáṣìpẹ̀ àti màmá wa alhaja Fatimat Ọlásàndé Hassan, Ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n. ọpẹ́ pàtàkì fún màmá wa alhaja Khadijat Ṣọlá láti ìlú Amẹ́ríkà tí wọ́n kó oríṣiríṣi aṣọ ránṣẹ́ sí wa. Ọlọ́run ò ní jẹ́ yìí náà sí òhù. àwọn ni ìyá àdínì ọwọ́ àdúrà Dáwà Foundation, wọ́n ní a máa fi ṣàdúrà fún àwọn tó bí àwọn ni alhaji Abdulyakin Bishiriyu, alhaja Sharifat Agbaje àti alhaja Nfon. Ọlọ́run mọ́sà bá wa kẹ́ gbogbo wọn, Ọlọ́run bá wa ṣe wọ́n sọmọ̀rí àlìjẹ́nnà. ọpẹ́ pàtàkì fún màmá wa alhaja wa Mansurat Olúwatóyìn láti ìlú Abẹ́òkúta, àwọn náà kó aṣọ àǹkárá fún wa. Ọlọ́run ò ní jẹ́ yìí náà sí òhù. wọ́n ní a máa fi ṣàdúrà fún ìyá tó bí àwọn ni o, alhaja wa Muflihat Èjìdé. Ọlọ́run bá wa kẹ́ wọn o, Ọlọ́run bá wa gẹ̀ wọ́n, ó ṣe wọ́n ní sọmọ̀rí àlìjẹ́nnà. ọpẹ́ pàtàkì fún alhaji wa Taiwo Emmanuel àtìyàwó wọn alhaja Balkis Emmanuel. wọ́n ní a máa fi ṣàdúrà fáwọn tó bí àwọn ni bàbá wa alhaji Kìlání Ìdòwú, alhaja wa Tinúkẹ́, alhaji wa Muhammad Basir àti alhaja Rizkatu. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn o, Ọlọ́run bá wa ṣe wọ́n sọmọ̀rí àlìjẹ́nnà. àtúwọ́n adúpẹ́ lọ́wọ́ màmá wa alhaja wa Muinat Ọlọ́run lúgọ, àwọn náà ń taṣọ lóṣòdì ní o. Ọlọ́run ò ní fi í sílẹ̀, Ọlọ́run ò ní já yín sí òhò tọrẹ bù wá láṣìírí pẹ̀lú aṣọ àṣírí tí náà máa bù. ọpẹ́ pàtàkì fún àwọn ọmọ bàbá wa, ọmọ àdùnnú tí wọn bá fọmọ rí ayé kò ní gbàgbé òbí ẹ̀. àwọn ọmọ bàbá wa alhaji Abdulrasaq Àyìndé Adébáyọ̀, bàbá dáadáa tó bàbá dáadáa, bàbá lọ bàbá fà àwọn ọmọ rí ayé. àwọn ọmọ wa ṣèpàdé wọn ní ètò owó àdúrà táwọn ń gbádùn lórí Orísun yìí, àwọn gbọ́dọ̀ máa mójútó ètò náà, káwọn máa kó ẹ̀bùn fún wọn rẹpẹtẹ. wọ́n kọ́kọ́ kó noodles fún wa rẹpẹtẹ, wọ́n wá rí bá àti ń há núdù yẹn táwọn kan pálí. wọ́n ní núdù yóò ti fẹ́ẹ̀ tán o, ọwọ́ àdúrà wọn wá tún wá gbé malt ẹ̀rí ẹ̀rọ wo ẹ̀ta bá wo gbá wa lónìí ẹ̀rí kó tún ti yàtọ̀. malt ni wọ́n tún kó ránṣẹ́ sí wa o. wọ́n ní a máa pín fáwọn èèyàn ká máa há fáwọn èèyàn. Ọlọ́run o, bàbá tẹ́ ń torí ẹ̀ ṣe, Ọlọ́run bá wa foríjì wọn o, alhaji Abdulrasaq Àyìndé Adébáyọ̀. Ọlọ́run bá wa kẹ́ bàbá náà, Ọlọ́run bá wa foríjì wọn, Ọlọ́run bá wa ṣe wọ́n ní sọmọ̀rí àlìjẹ́nnà. wájú tí wọ́n kọjú sí Ọlọ́run jọ́ da, ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. àwa náà wá ń kàn sẹ́yìn ọmọ àwọn èèyàn ọmọ bàbá wa alhaji Abdulrasaq, nǹkan ọdún tiwa náà ẹ má gbàgbé o, ẹ fi ránṣẹ́ sí adúpẹ́ pọ̀ lọ́wọ́ bàbá wa alhaji Abdulfatai Aremu Ọláréwájú, Fatai Ọláréwájú Motors. Ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀ o, ẹ̀yin náà dùn wá nú, ẹni a máa fún gbogbo àwọn àlejò wa ní owó káàdì. Ọlọ́run dákun ọ̀nà gbàtàsì kí ń wà wọlé fẹ̀yìn náà, Ọlọ́run ní jó dí o.
àpadà sí ibú àpadà sígbà ọlọ́run níjọ́ tọ́ sí yín. Alhaji wa Muhammad Jamiu Sodiq adúgbò pọ̀ lọ́wọ́ yín o fún èrò pípẹ̀ tẹ́ gbé lórí ètò yìí tẹ̀lé a máa fi ṣàdúrà fún ìyàwó yín. Alhaji Aishat Olúwakẹ́mi Sodiq ọlọ́run mọ́sà bá wa kẹ́ ọlọ́run mọ́sà bá wa kẹ́ ọlọ́run sunkún sí mi fún. Alhaji Rizkat Mosúnmọ́ra Aláùsá ìyá ìyá dáadáa ìyá jàmá ọwọ́ àdúrà adúgbò pọ̀ lọ́wọ́ yín ẹ̀kọ́ àdúró ti wá o. Màmá wa Alhaji Kudratullahi Kọ́létowó ìyá wa pàṣẹ ọwọ́ àdúrà adúgbò pọ̀ lọ́wọ́ yín ẹ̀kọ́ àdúró ti wá o. Alhaji Muhammad Jamiu Abdulsalami chief imam wa ní Maryland ní l'Amẹ́ríkà lọ́hùn ọlọ́hun ní fi sílẹ̀ ààrẹ àtìyàwó yín Alhaja Kudrat Junaid Abdulsalam kò ní bàjẹ́ o ọlọ́wọ́ bá ṣe dáadáa fún yóò jáwọn ọmọ yẹn lálùbáríkà. Ẹ̀rí ní báyìí a takọ́sọ́ nísìn a lọ sílùú Benin Republic. Mo ń sọ láti jọ yìí wípé gbogbo òwò àfáà tó ọba mọ̀pọ̀lọ́ ń bùn ọ lẹ́bùn láti bá ayé sọ̀rọ̀ èyí tó ń sọnù yàrá yẹn tó ìwọ náà gbìyànjú ṣe fídíò tó dáa kó o fi ránṣẹ́ sí wa owó pọ́kú báyìí ní àní ọ̀nà ìbùkán náà àwọn àfáà wa wọ́n mà ti já lójú wọ́n ní pẹ̀lú ògo Ọlọ́run insha Allah àwọn máa darapọ̀ mọ́ wa. Ní báyìí a kọjá sílùú Benin Republic nísìnyí láti lọ pàdé àfáà wa Fadilat Sheikh Ibrahim Al-Laimuni Àríkọ́ṣe. Bàbá kílẹ̀ ní fún wa láàárọ̀ yìí ẹ̀já gbọ́hùn yìí. Ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Ramadan Kareem. Àwọn àfáà wa tẹ gbẹ́dùn tán ní àfáà wa Fadilat Sheikh Ibrahim Al-Laimuni Àríkọ́ṣe. Àwọn ni wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ Millatun Najat Islamic Global Foundation tó wà nílùú Nàìjíríà àti Benin Republic. Ọlọ́run mọ́sà bá wa dúró tì wọ́n ń kọ́ mọ́sálásí lọ́wọ́ àti ilé kéwú ní ọdún gbogbo ẹ̀yin tẹ́ wà ní Paraku ní Benin Republic ní Kútọ́nù ní Àjàṣẹ́ ní àsàlátù ń lọ tí wọ́n ń ṣe àsàlátù every Sunday wọ́n sì ń kọ́ àmàdí kéwú náà every Sunday náà wọ́n ní Inside Metropole Hotel ní Paraku ibẹ̀ ni wọ́n ń lò fún ẹgbẹ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọ́n ẹ pè àfáà wa sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +234 90 142 49305 +234 90 142 49305 ìyẹn ní Nàìjíríà nọ́mbà wọn tí Benin Republic nọ́mbà wọn ní +22 969 174 203 +22 969 174 203. Ẹ pè wọ́n tẹ́ bá ní kankan tẹ́ fẹ́ ṣe fún wọn ẹ̀bẹ̀ fẹ́ ràn wọ́n lọ́wọ́ ní torí ilé kéwú tí wọ́n ń kọ́ lọ́wọ́ àti mọ́sálásí wọn kọ́lọ́ mọ́sàrin ẹnìkọ̀ọ̀kan wa náà ṣe ọlá nẹ́bìlì bẹ́ẹ̀ bá sì fẹ́ mọ́ lọ ilé kéwú wọn ẹ pè wọ́n inshallah wọ́n á dá yín lóhùn Ọlọ́run ṣe dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan wa. Eléyìí náà jẹ́ àwòkọ́ṣe fún gbogbo ẹ̀yin àfáà tẹ́yìn náà ní mímọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin náà gbé tí wá fó sórí sùn ábàáyín náà sáfẹ́fẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run. Tó àlejò méjì wà nínú ilé pẹ̀lú mi gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀mọ̀ ìpé lórí ètò yìí àwọn máa ń gbàlejò àwọn àfáà lóríṣiríṣi ni tani mo gbà lálejò lónìí àwọn náà ni àfáà wa àgbà Fadilat Sheikh Al-Imam Abdul Jalili Suleiman tí wọ́n jẹ́ ìmáàmù ràtìbí ní mọ́sálásí wa ní Olúwọlé Ọgbà Central Mosque. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Bàbá ń tà tẹ̀ torí ẹ̀gbìn wálé ní òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n kàn ń bẹnu ayé ni wọ́n á mọ kí làwọn wá ṣe láyé wọ́n á mọ kí lọ́lọ́run torí ẹ̀ gbá wọn wá sáyé kí lọ́lọ́run torí ẹ̀ dá wọn sáyé gan. Ìyẹn làwọn fẹ́ kẹ́ ẹ bá wa ṣàlàyé fún gbogbo àwọn olólùfẹ́ wa àtàwọn tí ń wò wá pípé ń tà wá ṣe láyé gan kí là torí ẹ̀ gbé kí lọ́lọ́run wá ní àṣẹ láyé gan. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala ashrafil mursalin sayyidina wa maulana Muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi ajma'in. Kí gbogbo àwọn olólùfẹ́ wa pátágbà tí wọ́n gbọ́ wa nílé tán sì ń wò wá à ń sálámọ̀ èyí tí ó fi rẹwà èyí tó fi dáa jù pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Lérí ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ wa àwọn nǹkan mẹ́ta ọmọ ẹ̀dá ènìyàn gbọ́dọ̀ ní mímọ̀ nípa rẹ̀. Àkọ́kọ́ ni wípé a gbọ́dọ̀ ní mímọ̀ nípa ìṣẹ̀dá wa ẹlẹ́dàá wa tó jẹ́ ẹni tí ó dá wa tí a fi wá sáyé. Ẹlẹ́ẹ̀kejì a sì gbọ́dọ̀ ní mímọ̀ nípa ayé gangan tí a wá
ẹlẹ́kẹta náà ni pé ká wá ní mímọ̀ nípa ara wa la wá ṣe. Àfáà ọ̀jọ̀gbọ́n kan ó ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní la tekfilan sábàbalẹ̀ kàláàmì wàwàkítàù wàlìkéìfà wàlìkàm wàlìmọ̀kánà jẹ̀míà. Àfáà yìí ṣàlàyé fún wa wípé àwọn nǹkan márùn kan wà ọmọ ẹ̀dá ènìyàn gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀ ó sì gbọ́dọ̀ kó yé ẹ. Kí làwọn nǹkan márùn náà? Òun náà ní wípé àkọ́kọ́ la tekfilan sábàbalẹ̀ kàláàmì wàwàkítàù, má gbàgbé, má fọnú fọ́ra okùnfà, gbogbo tí ń ṣe okùnfà ọ̀rọ̀ má gbàgbé ẹ̀. Ohun tó ṣe okùnfà ibi tá a ti ń wọ́ abọ̀ títí a fi délé ayé yìí má gbàgbé. Ibì kan ni nǹkan kan ló ṣe sábàbí. Kí ni sábàbí wa wá sáyé? Àwọn ni àwọn òbí wa. Tàwa bẹ̀rẹ̀ sí ní àfà lọ títí àwọn ìpè Ọlọ́run ni sábàbí gbogbo wa tá fi wá sí ayé. Wàwàkítàù, ayé yẹn ó ní time, ó nígbà. Ìgbà kan náà ni wọ́n bí wa, ìgbà kan náà ládẹ̀ kú òun bẹ̀. So gbogbo ibikíbi tọ́rọ̀ bá ṣẹlẹ̀ o gbọ́dọ̀ mọ àsìkò wo ni ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀. Ó ní wàlìkéìfà, báwo ló ti ṣe rí, báwo ló ti ṣẹlẹ̀, yẹn báwo láyé náà ṣe wá jẹ́, kí ni wá ṣe ní ayé náà. Wàlìkéìfà wàlìkàm, mélòó ló fẹ́ lò nú ayé náà. Wàlìmọ̀kánà fìyà, òun náà ni ayé tá a ti wá wà yìí. Ayé yẹn ó pín sí méjì, tá a bá kú omi báyìí àtúnbọ̀ síbì kan. Àmọ́ Ọlọ́run bá fún ara rẹ̀ tí ó ṣẹ̀dá wa, ó wá jẹ́ kí ó yé wa, ó sì jẹ́ ká mọ̀ wípé ìtorí ohun tí òun fẹ́ kí a wá ṣe láyé. Ọlọ́run sọ fún ayé ó ní wa huwa allazi ja'ala lakum khala'ifa al-ardi wa rafa'a ba'dakum fawqa ba'din darajatin liyabluwakum fima atakum inna rabbakum sari'ul 'iqab wa innahu lagafurur rahim. Pẹ̀lú ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ yìí, Ọlọ́run dá wa pé ká wá jẹ́ aṣojú òun ní orí ilẹ̀ ni. Gẹ́gẹ́ bí ó ti sọ fún bàbá ńlá wa Ànábì Ádámù lákọ̀ọ́kọ́, ẹ̀dá tí mo fẹ́ dá yìí orí ilẹ̀ ni mo fẹ́ dá sí, ó sì máa jẹ́ aṣojú mi lórí ilẹ̀. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn táwa jáde látara rẹ̀ ló fi sọ pé òun dá wa ká wá ṣe aṣojú òun lórí ilẹ̀. Orí ilẹ̀ tó ń wá já wa sí yìí, òun wá dá wa wípé òun máa gbé apá kan ga ju apá kan lọ. Ìgbé apá kan ju apá kan lọ, lówó ni, nímọ̀ ni, nípò ni, lọ́lá ni, nílàákàyè ni, lóye ni, ní gbogbo nǹkan tóun fi ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa liyabluwakum, láti fi dán wa wò ni fima atakum, pẹ̀lú Ọlọ́run tọ́lọ̀ bá ṣe fún wa. Gbogbo ẹnikẹ́ni yòówù tí ó bá lo tiẹ̀ sí ti dáadáa, àbẹ́ni tí ó bá lo tiẹ̀ síbi tí ò dáa, Ọlọ́run ni pẹ̀lú ohun tí mo fún yín yẹn, bẹ́ẹ̀ tí ò rí pé ó pọ̀ tó yẹn, inna rabbaka sari'ul 'iqab, àti fìyà jẹyàn àti jẹ níyà, ohun tó yá wa fún wọn Ọlọ́run bá dẹ̀ ní. Ẹni bá tẹ̀ wá lo tiẹ̀ tó lo dáadáa, tó lo ní ọ̀nà tóun fẹ́, innahu lagafurur rahim. Òun ṣetán láti gbogbo ìtótùkù ní kùdìẹ̀kùdìẹ̀ òun ó foríjì. Ká tó délé ayé láti bá Ọlọ́run ṣe àdéhùn. Àmọ́ eléyìí àgbàtà délé ayé tán la fọ́nu fọ́ra la mọ̀ pé abọ́lọ̀ ń ṣe àdéhùn irú ẹ̀. Ó ní wa iz akhadha rabbuka min bani Adama min zurriyatihim wa ashhadahum ala anfusihim alastu bi rabbikum qalu bala shahidna an taqula yawma al-qiyamati innakum an hadha ghafilin. Wa iz akhadha rabbuka, nígbà tí a ń bọ́ lọ́hún ṣàdéhùn ní ọjọ́ náà lọ́hùn min bani Ádámọ̀ because ibi táwa ń bẹ̀ yẹn à ń bẹ ní bàbá àdí ìyá wa àti bàbá wa Ànábì Ádám alayhi salatu látara bẹ̀rẹ̀ gbogbo wa ti jáde, àti ìjáde báyìí àti ìmọ̀ kọ̀ọ̀kan báyìí, gẹ́gẹ́ bí Ọlọ́run sọ pé alẹ́ àtàlà ní ìsán hinnu mina dari lam yakun shay'an mazkura. Ní àyè ibẹ̀ yẹn lam yakun shay'an mazkura, ibẹ̀ láti ń bá Ọlọ́run ń ṣe àdéhùn, láti ń pàdé pẹ̀lú Ọlọ́run bá pé tọ́lọ́ fi sọ pé alastu bi rabbikum. Ẹ máa wọ àwọn ará ilé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Alastu bi rabbikum. Ṣé mi kọ́ ni Ọlọ́run ọba yín ni? Gbogbo àná la sì dáhùn bẹ́ẹ̀ yìí pé
kọlu bala ṣèyídìnà ajẹ́rìí bẹ́ẹ̀ wípé ìrẹ́ lọ́lọ́run ọba wa pé tá a bá délé ayé yẹn o kò sẹ́ni tá a máa sìn ìwọ náà lá máa sìn ìwọ náà lá máa pè ìwọ náà lá máa ṣe gbogbo nǹkan wa àti jẹ́wọ́ àti jẹ́sẹ̀ bẹ́ẹ̀ àmọ́ nígbà tí a wá délé ayé tán ohun distraction attraction gbogbo ẹ̀ wá gbé wa kú òun bẹ́ẹ̀ láti wípé àárí àwọn kan ṣe àwa fọ́nú fọ́ra lérè ẹ̀ ọlọ́run lóun ó béèrè fún lọ́wọ́ ní wa ní george gbéde àlìkìyámọ̀ bẹ́ẹ̀ eléyìí ń sọ fún wa wípé khalifa ní àtèmi àti rẹ la jẹ́ ní orí ilẹ̀ a sì ní pọ́pọ́sì tọ́lọ́run fi ní ká wá sórí ilẹ̀ òun ni kéífà báwo la ṣe fẹ́ káwọn báwo la fẹ́ ṣe kan tí a fi wà lórí ilẹ̀ tí a wà yìí báwo ni kí làwọn pọ́pọ́sì tọ́lọ́run fi ní ká wá pọ́pọ́sì mẹ́ta lọ́lọ́run fi ní ká wá sórí ilẹ̀ pọ́pọ́sì mẹ́ta yìí alákọ̀ọ́kọ́ ń bẹ àárí léyìí tí ọlọ́run fi ń bá ànábì wa Dáúd tó fi bá sọ̀rọ̀ ya Dáúd inna ja'alnaka khalifatan fil ardi fahkum bayna an-nasi bil haqq wala tattabi'il hawa fayudillaka an sabili. Ìwọ Dáúd mo dá ilé àléfà lórí ilẹ̀ o bí wọ́n bọ́ Dáúdà ṣe jẹ́ àléfà bẹ́ẹ̀ lèmi náà jẹ́ àléfà lórí ilẹ̀ bẹ́ẹ̀ à ń jẹ́ ambassador ọlọ́run ọba ní orí ilẹ̀ ó ní fàákùn bẹ́ẹ̀nà náà sàbílẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹ jẹ́ ni tí ó ṣe déédéé tẹ́ ẹ̀ dájọ́ dọ́gbadọ́gba gbogbo yóò bí tí ẹjọ́ bá lọ ẹ̀ dáadáa ẹ ṣòótọ́ ní orí ilẹ̀ ẹ̀rín ẹ̀yin àtọ́lọ́run ẹ ṣòótọ́ ẹ̀rín àtẹnìkejì ẹ ṣòótọ́ ẹ̀yin ara ifá ayé náà ẹ ṣòótọ́ wàlà táǹsà ẹ má wàá ṣe kíni ẹ má gbàgbé ìpín yín lórí ilẹ̀ lérí ẹ̀ náà ó tún wá sọ fún Dáúdà náà lé pé ìwọ Dáúdà wọn látẹ̀bí òun àwa má tẹ̀lé ìfẹ́ ẹnu tó bá ti tẹ̀lé ìfẹ́ ẹnu ìdílú ansabilillah yóò kó ẹ kúrò níbi ojú ọ̀nà tọ́lọ́run ó nù níbi ojú ọ̀nà tọ́lọ́run ìfẹ́ ẹnu lèmi àti rẹ̀ náà wá ń lò ló fi já sí pé la fi fọ́nú fọ́ra kúrò níbi ohun tí Ọlọ́run ti torí ẹ̀ tó fi ní ká purpose tọ́lọ́run fi ní ká wá sáyé àdé purpose yẹn mẹ́ta ni àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àárín látara èyí tọ́lọ́run fi ń bá Kárúnà sọ̀rọ̀ oníwọ̀ Kárúnà fabtagi fima ataka Allahu daral akhirah wala tansa nasibaka mina dunya wa asin kama ahsana Allahu ilayka mẹ́tẹ̀ wala tabghil fasada fil ardi inna Allaha la yuhibbul mufsidin. Inna Allaha la yuhibbul mufsidin. bàbá kẹ́tì ẹ̀ wá tó túbẹ̀ yẹn ẹ̀yìn ìyá wa tẹ́ ń gbọ́ wa lé àwọn afáwa tí wọ́n ń bá wa sọ̀rọ̀ látọ̀rọ̀ àwọn náà ní Sheikh Abdul Jalil Suleiman àwọn ni imam ratibi wa ní mọ́sálásí Olúwọlé Ọgbà Central Mosque ọ̀rọ̀ ń tà wá ṣe láyé làwọn afá yẹjú fún wa ẹ̀wọ̀n mi sọ́ra mú wa lẹ́yọ ẹyọ pétọ̀ kẹ́ ẹ lè mọ pọ́pùsì ń ta torí ẹ̀ wáyé wọ́n kọ́kọ́ sọ ìdí tọ́lọ́run fi gbé wa wá sáyé gan Ọlọ́run lóhun dá yín wá sáyé kẹ́ ẹ lè jẹ́ aṣojú òun Ọlọ́run lórí ilẹ̀ kẹ́ ẹ lè jẹ́ alámòjútó gbogbo àwọn tọ́lọ́run ọba ti dá torí gbogbo tọ́lọ́run ọba ní lórí ilẹ̀ pátá ó ti dá wọn tán kó tó wá dáwọ̀ èdè ènìyàn ó ti dá ní tá a fẹ́ jẹ ó ti dá ní tá a fẹ́ lò ó ti dá ní tá a fẹ́ wọ̀ kó tó wá dá wa tá a fẹ́ lò àtà fẹ́ wò kọ́dà ẹran tá a fẹ́ jẹ ó ti dá aṣíwájú kó tó dá wa tá a fẹ́ jẹ ẹ wo ẹ̀yin àfà ẹ̀já lọ sókè lọ́wọ́ náà bọ́tà bá padà dé àwọn afáwà sì wà ń kalẹ̀ tó bá wọn àyà tí wọ́n mú dánilẹ̀ kan tí ń jẹ́ ọ̀rọ̀ nípa Kárúnà wọ́n wà tó fún wa wẹ́lẹ́wẹ́lẹ́ dáadáa àwa lè understand ẹ̀ ẹ ṣe wẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa Ramadan Kareem àwọn afáwa tí à ń gbádùn náà ní àbẹ̀wò Fadila Sheikh Imam Abdul Jalil Suleiman Akọ́láwọlé tí wọ́n jẹ́ imam ratibi wa ní mọ́sálásí wa ní Olúwọlé Ọgbà Central Mosque àwọn náà ń bá yànnà náà rọ̀ nípa kí la wá ṣe láyé gangan kí lọ́lọ́run torí ẹ̀dá wa sáyé wọ́n ti wá mẹ́nu lé wọ́n ti sọ wọ́n ní nǹkan mẹ́ta náà ni ẹlẹ́ẹ̀kejì ni wọ́n fẹ́ sọ wọ́n wá mẹ́nu lọ́rọ̀ Kárúnà tọ́lọ́wọ́n bá ń sọ fún Kárúnà pé wa ahsin kama ahsana Allahu ilayka wala tabghil fasada fil ardi inna Allaha la yuhibbul mufsidin. Bàbá. náà ẹ̀rọ àti pé mẹ́ta náà ni ohun tí Ọlọ́run ní ká wá ṣe láyé tó ń túmọ̀ wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'buduni. sísìn tá a fẹ́ sin lọ́run yẹn ọ̀nà mẹ́ta náà ló pín sí. ìdí tọ́lọ́run sì fi dá wa sáyé ká máa jẹ́ aṣojú òun ní orí ilẹ̀ la fi tọ́ka rẹ̀ wípé
bí tí ń sọ fún Kárúnà lọ́jọ́ yẹn òun náà ló apply sèmi àti rẹ tó fi sọ fún Kárúnà pé fàbtẹ́gì fíìmà àtàkọ̀lọ́ daral akhirah owó ló fi ń sọ bẹ́ẹ̀ fún Kárúnà pẹ̀lú ohun tó níyẹn o bá fi ṣe kí ni fi wá ọ̀run gbogbo yòówù tọ́lọ́run bá ṣe fún àtiwọ́ ni àtèmi ni o owó ni o ọlá ni o ipò ni o ìmọ̀ ni o gbogbo yòówù tó bá jẹ́ Ọlọ́run ló ṣe fàbtẹ́gì fíìmà àtàkọ̀lọ́ daral akhirah dáwàdà ọ̀run tó fẹ́ wà yẹn náà ni pé láti fi mọ Ọlọ́run sin Ọlọ́run láti tún fi tú ọ̀run ṣe nítorí pé ayé tó wà yẹn ayé la ti ń ṣiṣẹ́ ọ̀run ò lè ṣiṣẹ́ ọ̀run láyé èyí tá a lè ṣe lọ́run tá a ka tó dé àti ṣèyàn àti gbàgbé ẹ̀ àmọ́ ètò wa wà yìí kó wá prepare yourself pé tí bá kú ibìkan ni màá lọ dé sí òun náà ni pé wàá fi sin lọ́run ibẹ̀ yẹn ló kó sínú àákírun ni o àágbàwẹ̀ ni o àáyọ sàká ni o àá lọ sí ájì ni o á ṣe gbogbo yẹn ibi tó kó sí nìyẹn ẹ̀rín ìwà àti Ọlọ́run nìyẹn wà ní wàlà tansa nasibaka mina dunya má gbàgbé ìpín tara tiẹ̀ because ìwọ gan ni principal tí o fẹ́ ṣiṣẹ́ yẹn bó o bá ti gbàgbé ìpín tara tiẹ̀ kí ni ìpín tara tiẹ̀ báwo làlàáfíà ẹ̀ ṣe máa wà báwo ló ìjẹ ìmú ẹ̀ báwo ló ṣe máa lọ sí báwo ló ṣe máa rí ìgbésí ayé ìrọ̀rùn báwo ló ṣe máa rí gbé báwo ló ṣe máa rí dáadáa ṣe fún àwọn ènìyàn ohun tí ò ní gbàgbé tí ìwọ gbọ́dọ̀ gbàgbé ìgbésí ayé ni ẹni tó bá lálàáfíà òun ní sin lọ́hùn ẹni tó bá lálàáfíà òun ni ó lè rí dáadáa ṣe fún èèyàn ẹni tó bá ní owó ló lè rí owó fi sin Ọlọ́run ẹni tí ò bá ní owó kò lè rí owó fi sin Ọlọ́run gbogbo ohun tí owó kó dá nínú ẹ̀sìn kò ní kàn fi ṣe ẹni tí ò wà comfortable tí kò lè rí kankan tó fi sin lọ́run bẹ́ẹ̀ ló fi sọ wàlà tansa nasibaka mina dunya gbogbo ohun tí ó kó bá àlàáfíà ẹ̀ má débẹ̀ gbogbo ohun tí ó kó bá síkì ẹ̀ má débẹ̀ gbogbo ohun tí ó kó bá ìjọmọ ènìyàn ẹ̀ má débẹ̀ gbogbo ohun tí ó ba ìgbésí ayé ẹ̀ jẹ́ má débẹ̀ pé má gbàgbé o kò jẹ́ kó rí pé orí dáadáa ṣe ń lé ayé ẹ̀ òní wàá sìn kama ahsanallahu ilayka ìyẹn àtẹ̀mí o ẹni gbogbo ó bẹ̀ láti ìyá wa ni o bàbá wa àwọn òbí wa ni o ìyàwó wa ni o fámìlì wa ni o extended family ni o ó fi wá lọ bẹ́ẹ̀ neighbor ni o community ni o ìlú ni o country ni o kó bẹ̀ẹ̀ sí ohun tọ́lọ́run bá ṣe fún ẹ kó bẹ̀ẹ̀ fi ṣe kí ni kó máa fi ṣe dáadáa sí wọn. Allahu Akbar. ìkọ̀kọ̀ tọ́lọ́run gbà wá láàyè náà ni pé ká ṣèbàjẹ́ ká máa tàn bàjẹ́ ká lórí ilẹ̀ tọ́lọ́run fẹ́ nìyẹn torí pé kò dá wa sáyé ká wá balẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí àwọn kan ti sọ sí iwájú ẹ̀dá àwọn ẹ̀dá tó fẹ́ dà yìí àtẹ̀jẹ́ fi àmọ́ yóò fi sùdù wọ́n fẹ́ balẹ̀ àwọn máa balẹ̀ jẹ́ ni wà náà nù sọ bí òbí àwọn èèyàn wọ́n nù kọ́ dísù àwọn tá ti ń gbé ẹgẹ tá ti ń ṣe àfọ̀mọ́ ẹ̀ tá ti ń ṣe gbogbo ẹ̀ kọ̀ọ̀kan lọ́ọ́ fi sọ pé ẹ má jẹ́ kí àwọn wọ̀nyí ẹ má jẹ́ wọ́n jàre mi lára yín ẹ má wàá balẹ̀ yẹn ẹ má wàá bàjẹ́ àmọ́ eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ gbàgbé afọnufọ́ra lé lórí abẹ̀sí ní ba ilẹ̀ náà jẹ́ ọ̀rọ̀ àwọn mọ̀lẹ́kà ó bẹ̀ sí ni wọ́n ń ṣẹlé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn agbàgbé àmútí ìtòrí tọ́lọ́run fi dá wa Ọlọ́run sì dá wa lásán alladhina yazkuruna Allaha qiyaman wa qu'udan wa 'ala junubihim wa yatafakkaruna fi khalqis samawati wal ardi rabbana ma khalaqta hadha batila subhanaka qina adhaban nar àwọn tí wọ́n mọ tí wọ́n wá ṣe láyé nìyẹn wọ́n rò lọ́tún wọ́n rò lósì wọ́n rò níwá wọ́n rò lẹ́yìn wọ́n rò ní ẹ̀yìn gbogbo ìgbà tí wọ́n sì fi rántí ẹ̀yìn gbogbo ìgbà òní á máa kàlákítà àṣà bàtìlà Ọlọ́run ò dára ká wá balẹ̀ jẹ́ Ọlọ́run ò dára pé ká wá waste gbogbo ẹnikẹ́ni yóò tó bá ń balẹ̀ jẹ́ ó waste gbogbo ẹnikẹ́ni yóò tí ò bá ṣe tọ́lọ́ ó waste gbogbo ẹnikẹ́ni yóò tí ò bá ṣe dáadáa sọ́mọ nìkejì ẹ̀ ó waste gbogbo ẹnikẹ́ni yóò tí ò bá ṣe dáadáa sí ara ẹ̀ ó waste ni ó ní subhanaka fakina azabana Ọlọ́run ò abẹ́ ọ ni gbogbo tí ń jẹ́ ìyà àtayé àti tàrẹ̀kẹ́rámù Ọlọ́run ṣọ́ wa bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti gbé tí wọ́n ti mọ tí wọ́n wá ṣe láyé nìyẹn òun náà làwọn ń pè ara wa yìí àbáṣẹ́dọ̀ tá a jẹ́ lórí ilẹ̀ Ànábì wa fi sọ wípé kúlùkù rọ́ọ̀yìn ọ̀kúlùkù mọ̀ọ́sẹ̀ wọn àrọ̀ ìyá tì àtẹ̀mí àti rẹ̀ náà ni kò sẹ́ni tí wọ́n ní béèrè báwo ló ṣe ṣe sí kì í ṣe àwọn olórí wa yẹn nìkan ìwọ tó pò ní kankan yẹn náà wọ́n ó béèrè lọ́wọ́ ẹ̀ àìní kan yẹn náà báwo ló ṣe ṣe sí báwo ló ṣe lò sí ibo ló lò dé ìwo ló dá ń bẹ̀ ìwo ni ò dá ń bẹ̀
wọ́n béèrè ìwọ tó sì ní náà gbogbo yòówù tó ní owó ni ọlá ni ipò ni ìmọ̀ ni làákàyè ni òye ni gbogbo nǹkan ọmọ ni gbogbo ẹ̀ pátápátá tọ́lọ́run ọba ni ó fi fún ẹ onílé-ìyẹ̀bù ló wà kún ayòkún àṣànà àmàlà ká àdánwò lòun fi ṣe fún yín pé ká lè mọ ẹni tí ó ṣe dáadáa ní ẹni tí ó bá jẹ́ àbáṣẹ́dọ̀ dáadáa tí ó bá padà wá dé táwọn àti pé káàbọ̀ ká ọmọ ọ̀dọ̀ rere táwọn wà kí bẹ́ẹ̀ tàbí ó dẹ̀ ókè àyè ibi tá a fi ẹ́ sí ni gẹ́gẹ́ bí àdéhùn eléyìí náà ni àwọn ohun tí Ọlọ́run fẹ́ kí a wá ṣe ní ayé èèyàn gbọ́dọ̀ gbìyànjú kó rí pé òun mọ àkọ́ mẹ́tẹ̀ẹ̀ta ta wí yẹn kọ́kọ́ mọ Ọlọ́run ẹ kó dẹ̀ mọ ayé tó wà nù ẹ̀ rí kó wá mọ ìwọ fún ara rẹ kí Ọlọ́run kéèmí wá ṣe Ọlọ́run àfi àánú Ọlọ́run àti agbára rẹ̀ àti ìmọ́lẹ̀ rẹ̀ ọlọ́mọṣà tọ́ sínú gbáyà wa. Àmín. Gbogbo tí ń jẹ́ bàjẹ́ léyìí tó tọ̀ kálẹ̀ lórílẹ̀ Ọlọ́run mọ́ṣà bá wa parẹ́ Ọlọ́run. Àmín ya Allah. Wà fi dáadáa rọ́pò fún wa. Àmín ya Allah. Ọlá ní oṣù táwa yìí. Àmín. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àdúgbò pọ̀ lọ́wọ́ àfáà wa Al-Sheikh Al-Imam Abdul Jalil Sulaiman pẹ̀lú ìtanijí tí wọ́n ṣe fún wa lónìí nípa ń tá a wá ṣe láyé àwọn àfáà jẹ́ ó yé wa wípé kò sí ń tá a wá ṣe láyé ju pé àwa ń sin lọ́hùn lọ olórin kan náà kọ lórin ọ̀rẹ́ mi kan lọ́kọ̀ ó ní kí la wá ṣe láyé kí lọ́lọ́hun dá wa sáyé fúnná kí la wá ṣe láyé kí lọ́lọ́hun dá wa sáyé fúnná ìbéèrè rèé fẹ́ni tó láròjinlẹ̀ kí la wá ṣe láyé ìwọ́n tó bá máa kọrin ẹni tó kọ orin yẹn kọ sí abẹ́ comment section rẹ kó kọ orin akọ́lé orin yẹn àtẹni tó kọ orin yẹn kọ sábẹ́ comment inshallah pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀bùn wà fún ọ tó bá gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa bó ṣe rí nìyẹn alórin yẹn kọrin bẹ́ẹ̀ tó kí la wá ṣe láyé kí lọ́lọ́run dá wa sáyé fún wọ́n ní béèrè ni fẹ́ni tó láròjinlẹ̀ ká bira wa léèrè kí lọ́lọ́run wa kí lọ́lọ́run ni a wá ṣe láyé àsìntọ́lọ́ ni a wá ṣe láyé ni pé ká wá sin Ọlọ́run gbogbo ntọ́lọ́run lóun dá torí wa yìí náà ká lè fi sìn náà ni ká sì lè kọ́ Ọlọ́run bàbá àfáàtún wa sọ fún wa nísìnyí pé Ọlọ́run lóun fi ń dán wa wò ní ìwọ tó ní àdáwò ní ìwọ tó ní àdáwò ní ìwọ tó bí àdáwò ní ìwọ tó bí àdáwò ní ìwọ tó lọ́kọ àdáwò ní ìwọ tó ní àdáwò ní tó Ọlọ́run já pàṣẹ o Ọlọ́run kò ṣe dáadáa fún wa o àfáwa ẹ ṣé àdúpẹ́ pọ̀ ẹ kú dìde Ọlọ́run bá wa san ilẹ̀ san rí ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah kí ó tó di pé ayọ̀ǹda yín lè ní ọkọ̀ bá mi fún àwọn ará ilé ní tẹlifóònù nọ́mbà yín náà a lè rẹ́ni tó ń fẹ́ níbèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n fẹ́ bí lọ́wọ́ yín ẹ bá ń fún àwọn ará ilé ní tẹlifóònù nọ́mbà yín. 080 27 35 2345. ẹ bá ń tún ilé kan sí. 080 27 35 2345. 2345 second number yẹn ó simple díẹ̀ ọlọ́jà rí pé ọlọ́run nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run kátó wà lọ́rọ̀ yìí á fún yín ní àwọn ẹ̀bùn kan tí ẹ mú lọ lé àkọ́kọ́ kìíní máa mú fún yín wọn bí chẹ́ẹ̀kì BP ni bàbá wa alhaji wa Professor Ahmad Bonu Salahuddin aláṣẹ àtòrídarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited àwọn náà ní ká fún yín kọ́lọ̀ mọ́sàbà sanwó lẹ́sàn rí iléeṣẹ́ náà ní bàjẹ́ àmín ya Allah kò ní jóná ẹjẹ́ tó fún yín t-shirt gbígbé ẹ̀mí àtàlájọ́ lọ́ba ṣe fún wọn t-shirt yìí ẹ bá mú fìlà kan sí ẹ ṣeun t-shirt yìí fìlà tí ẹ nìyẹn ẹ ṣe so t-shirt yìí pẹ̀lú fìlà rẹ̀ látọ̀rọ̀ bàbá wa náà ni Professor Ahmad Bonu Salahuddin aláṣẹ àtòrídarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited wọ́n ní ká fún yín nọ́mbà 2 nìyẹn inshallah tó lẹ́ni bákan náà Indomie noodles páálí kan yọ tẹ̀lé indere odidi páálí kan ni bàbá jíjẹ ni àwọn ẹbí bàbá wa Alhaji Abdulrazak Ayinde Adébáyọ̀ àwọn náà ní ká máa fi sàdúrà fún bàbá wọn inú tó wọ́n tó wá gbé wá fún alẹ́ nìyí malt ó wà ń bẹ̀ yóò bá kẹ́ bàbá wa náà àmì malt yóò bá foríjì wọn mọ́ọ̀tì ìlàjì odidi kan máa gbé fún yín 12 ní bẹ́ẹ̀ 12 náà ni máa gbé fún yín
ẹ tún máa gbé yẹn náà dání lọ kọ́lọ̀ mọ́sá fàlùbáríkà sí. tá a bá ti jẹ indomie tán ká fi mọ́tì lé lórí. ó yá ẹ ṣàdúrà fún gbogbo àwọn tó fún yín lẹ́bùn. gbogbo àwọn tẹ mú ẹ̀bùn wá àtẹ̀yí tá a fi tọrọ fáwọn òkú àtẹ̀yí tó ń bẹ tí a láàyè gbogbo iléeṣẹ́ ẹnì kọ̀ọ̀kan yín kò ní bàjẹ́ kò ní dàrú. àmín Allah. ìlọsíwájú máa bá yín o. àmín Allah. ọlànàbí lọ́dọ̀ Ọlọ́run. àmín. àwọn bàbá wa tá a tẹ̀ fi ṣe sàrà àwọn sábà gba sàrà wọn. àmín náà. ebinú sàrè Ọlọ́run má fi pa wọn o. àmín. jọ́gbé dàrí kí á mọ ibi tó wà ń bẹ má fi pa wọn wàhálà ìdààmú tí ìbẹnu sàrè Ọlọ́run ò mọ̀jẹ̀ wọn rí. àmín Allah. bá fi àlìjọ́nà yẹn bá fi sọ wọn lẹ́sàn-án. àmín ya Allah. ẹ̀yọ́ ọmọ tẹ wá rántí Ọlọ́run sábà rántí ẹ̀yin náà sí dáadáa. àmín àmín. lálá haúlá wala quwwata illa billahi ilali. adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo èyí olóore wa bàbá Professor Ahmed bin Salahuddin adúpẹ́ pọ̀ lọ́wọ́ yẹn lọ́mọ sábà sẹ́yìn lẹ́sàn-án rí o. alhaja Oyasípẹ̀ adúpẹ́ pọ̀ lọ́wọ́ yẹn ṣeun gan o. alhaja wa Monsurat Olúwatóyìn látàbẹ́kúta adúpẹ́ ṣeun o. alhaja Khadija Suola ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation adúpẹ́ wà. alhaja Balkis Emmanuel aláṣẹ àtọ̀dọ̀darí ilé ìtajà Bitex Textiles ní Òṣòdì wọ́n wà ní number 447 lóṣòdì. alhaja Balkis Emmanuel wá ní wípé kí n sọ fún gbogbo àwọn tí wọ́n bá ń wo ètò wa wípé tí wọ́n bá wá ara sọ lóṣòdì tí wọ́n bá dé ṣọ́ọ̀pù àwọn ní 447 tí wọ́n bá sọ pé látọ̀dọ̀ mi ọwọ́ àdúrà làwọn ti wá tọ́lá sọ tí ẹni tí ń bẹ lọ́rùn mi àwọn gbogbo àwọn aṣọ tẹ́lẹ̀ tí wọ́n ń já sí tó ṣe bilibili lọ́rùn mi yẹn iṣẹ́ ọwọ́ alájà Balkis ni o wàláì iṣẹ́ ọwọ́ alájà Balkis ni wọ́n ní tó bá ti dákọ̀ mi fáwọn wọ́n tó ní bẹ́ẹ̀ orúkọ yẹn gbogbo báńkì orúkọ tèmi ti ń raṣọ lóṣòdì wọ́n lọ bẹ̀ kọ́ lọ fẹ́ raṣọ wọ́n á fún ẹ ní discount tó péye lágbára Ọlọ́run inshallah ta'ala Ọlọ́run ò ní fi sílẹ̀ o wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára ní púpọ̀ Ọlọ́run mọ́sàbà ń fẹ́rẹ̀ yìí náà alájà àmọ̀ yìí náà Ọlọ́run lúgọ òdúpẹ́ pọ̀ lọ́wọ́ tí yìí náà o Ọlọ́run ò ní fi sílẹ̀ tó gbogbo ẹbí alhaji Abdulrasaq Ayinde Adébáyọ̀ adúpẹ́ ṣeun gan o pẹ̀lú ògbọ́n inshallah fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè mí ẹ̀yin náà fẹ́ gbé lecture yìí wá ni abẹ́fẹ́ káwá báyìí rìkọ́dù gbogbo Lailatul Qadri yìí Lailatul Qadri ti wá nísì ní Olúwọlé ọgbà Central Mosque ọjọ́ Sunday ni on the 15th oṣù táwa yìí ọjọ́ Sunday yóò sọ kútú wọ̀wọ̀ àmọ́ aṣọ white láti gbogbo kálukú èèyàn wọ̀ wá o aṣọ white ní káwé èèyàn wọ̀ wá o àfàṣọ àmúlùmọ́là bó ṣe rí nìyẹn fìlà white aṣọ white gbogbo ẹ̀yìn obìnrin ìborí white aṣọ yìí náà kọjá white on the 15th ni inshallah pẹ̀lú ògùn Ọlọ́run fáfáà tẹ́ bá fẹ́ gbé ètò wá fún wa abẹ́ fẹ́ kẹ́bùn wá fún wa abẹ́ iná fẹ́ ràn wá lọ́wọ́ abẹ́ fẹ́ fi nǹkan ọdún ránṣẹ́ sí mi èmi náà nídìí nǹkan ọdún ẹ pè mí sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí 08023055086 08023055086 orúkọ mi yìí padà Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà lèmi ń jẹ́ ma'as salam wa ila al-liqa.